Ẹ̀yin aráalé ẹ mọ̀ kú lé Tẹ̀ríntọ̀yàyà mo tún fi kí yín káàbọ̀ sórí ìkànnì yìí. Ó dẹ̀ yẹ kẹ́ ẹ ti mọ̀ ní ìwà mi, kẹ́ ẹ ti mọ̀ ní ìṣe mi wípé mi ò ní gbọ́ mi ò ní gbà. Ó dìgbà tí gbogbo wa bá lè tákà tá a lè fọwọ́ sọ̀yà pé ọmọ Yorùbá tòótọ́ ni wá gẹ́gẹ́ bí ọmọ kóòtù ojíire tó jẹ́ tòótọ́. Ohun wa ṣe kalẹ̀ sójú wòran yín lónìí bó àbẹ̀kẹ́ mo ní pé ká tún mú wá ká tún mú ìkan lára àwọn adùn àti oyin tó ń bẹ nínú kéèyàn jọmọ Yorùbá kí n tún mú wá fún yín. Ẹ wá bi mí pé kí ló ń jó mi lọ́wọ́ fẹlifẹli lónìí tí mo fẹ́ fún yín. Ẹ wo àkọlé àwọn ọba nílẹ̀ Yorùbá ni. Àmọ́ kí n tó mọ̀ lọ ẹ mú fòjòpòjò mi ọ̀kan ṣoṣo rí mi náà ló mi gbó tí ìkan mi sì ń ṣọ̀dàn. Ẹja ló ní bó àbẹ̀kẹ́ lórúkọ tèmi mi lọ́mọ akin àríjẹ́fà gbogbo mọ̀jàkè gbogbo ní borúkọ orí ìmì ìjà òfì ọmọ erédè ìlú gbaragada. Má kíra mi dáadáa àmọ́ ẹ jẹ́ ká sáré wọnú rẹ̀ lọ ká sọ̀rọ̀ nípa àwọn àkọlé ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ mọ̀ wípé ìlú tí ń bẹ nílẹ̀ Yorùbá ó pọ̀ jàǹtìrẹrẹ dáadáa àmọ́ ó ṣe kókó ó ṣe pàtàkì fún wa láti ní olórí tá máa ṣe awakọ̀ tá máa ṣe olùtukọ̀ ìlú kọ̀ọ̀kan torí tá a bá sọ̀rọ̀ ààrẹ ò lè dá ṣe bẹ́ẹ̀ ni gómìnà wọn ò lè dá ṣe. Òun la tún ṣe ní àwọn ọba aládé pàápàá jùlọ ó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá torí ọba aládé gangan là á kí tó bá ti kan ti ìlú bá a ṣe ń kí olórí ilé tá a bá wọnú ilé. Orúkọ wọn tí mo wọ́n ń sọ yìí ó yàtọ̀ sí orúkọ tá a sọ wọ́n nígbà tá a bí wọn tá a pè ní orúkọ àbísọ àbí orúkọ àmútọ̀runwá ó yàtọ̀ o. Orúkọ oyè wọn gangan la ń sọ̀rọ̀ lé lórí dáadáa ní òní. Ká wá bẹ̀rẹ̀ láti ibi tí ojú àkọ́kọ́ ti mọ́ wá nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ tí mo wípé Ifẹ̀ oyè náà ni mò ń porí wọn ní gbèjègbèjọ. Àkọlé ọba tí wọ́n ń jẹ ní Ilé Ifẹ̀ lápè ní Ọ̀nìrìòrìṣà. Ọ̀nìrìṣà tá a bá pè ní kúkúrú á pè ní Ọ̀nìrìṣà tá a bá tún fẹ́ pè ní dáadáa á ní pé Ọ̀nìrìòrìṣà. Màá tún palẹ̀ débẹ̀ lọ́jọ́ mi àmọ́ òní kọ́. Báwo la wá ṣe ń kí wọn bá a bá ti porí ọba aládé dandan ní kí n bọ̀wọ̀ fórí adé ni mo ṣe pa rúbúrúbú níwájú ọba mo yíká ọ̀tún mo yíká òsì mo sún mọ́ bá níwọ̀n ẹgbẹ́ ìdè méjì náà sọ bá níwọ̀n ẹgbẹ́fà ṣáà bá fi ń lọ bá pa àdìmúlà wọn sí ìmọ̀lá páládùn ènìyàn. Ó ṣe kókó ó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá ká kọ́kọ́ kí olórí ilé bẹ́ẹ̀ ni. Lákọ̀ọ́kọ́ màá yà bàrà ní Ilé Ifẹ̀ níbi tí ojúmọ́ àkọ́kọ́ ti kọ́kọ́ mọ́ wá nílẹ̀ Yorùbá. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé Ilé Ifẹ̀ ni mò ń porí wọn yìí. Kí wá ní àkọlé ọba tí ń jẹ ní Ilé Ifẹ̀? Òun là ń mọ̀ pé ní Ọ̀nìrìṣà àmọ́ tá a bá pè é ní bá a ṣe pé gangan á pè ní Ọ̀nìrìòrìṣà. A wà pé tá bá ti porí adé yìí tá ní Ọ̀nìrìòrìṣà àbí Ọ̀nìrìṣà ti Ilé Ifẹ̀ a mọ̀ pé wọ́n ní onífẹ̀ àbùrẹ́ ọmọ adádé owó rẹmọ èpè Ọọ̀ni ẹrù jẹ̀jẹ̀ kábíyèsí ọba aládé. Tí n bá tún fò bẹ̀rẹ̀ kí n tún mọ́ lọ ìlú Ọ̀yọ́ bó la ṣe ń pe àkọlé ọba tí ń jẹ nílùú Ọ̀yọ́ òun là pè ní Aláàfin tìlú Ọ̀yọ́ Aláàfin of Ọ̀yọ́. Bẹ́ẹ̀ la ṣe pé àkọlé ọba tí ń jẹ nílùú Ọ̀yọ́. Ọ̀yọ́ lọmọ ayọ́mọ́lẹ̀ òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà mọ́dẹ̀. Àwọn ní gbé àgbàdo tí wọ́n á gbé ọkà sẹ́yìnkùlé ẹlẹ́yìnkùlé ọmọ gbọ́dọ̀ tú dànù bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ fi ní Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Kí n tún wá fò bẹ̀rẹ̀ kí n yà ní Òṣogbo ní ìlú Òṣogbo. Kí la pè àkọlé ọba tí ń jẹ ní ìlú Òṣogbo? Òun là mọ̀ pé ní Àtaọjà lọ́ba tí ń jẹ ní ìlú Òṣogbo tá a pè ní Òṣogbo. Òṣogbo òròkì àwọn ọlọ́mọ asálà obì aró dẹ́dẹ́ bí òkun níbi àrètí-pẹ̀tà tí wọ́n ti gbà á. Kí n tún wá fò bẹ̀rẹ̀ ẹja dé ìlú Èkìtì ní ìlú Adó Èkìtì. Kí lórúkọ ọba tí ń jẹ kí làkọlé ọba tí ń jẹ ní ìlú Adó? Òun là á pè ní Èwí. Ẹ má fòjòpòjò o ewì kọ́ Èwí dòmí òun là á pè ọba tí ń jẹ ní ìlú Adó. A mọ̀ pé ọmọ Adó ọ̀rá ọmọ amúkàrà sábẹ́ òjẹ́ Adó ìdílé ọ̀nì kọ́bẹ̀ òsì lòlòmọ́nù nílé bàbá tiwọn. Ìlú Àkúrẹ́ ńkọ́ kí ni àkọlé ọba tí ń jẹ ní ìlú Àkúrẹ́ bọ́n bá bí yín? Ẹ wò ẹ mọ́ fi pé méjì ẹ mọ̀ pé
Déjì lọ́ba tí ń jẹ ní ìlú Àkúrẹ́ kì í ṣe Déjì o wọn ò pe Ayọ̀dèjì àbí Adédèjì wọn ẹ mọ̀ pé ní Déjì tìlú Àkúrẹ́ Àkúrẹ́ olóyè mẹ́kùn ọmọ amúdàsílẹ̀ mógun ẹrun pani olómi méjì kan pé jèjì láàlà bẹ́ẹ̀ ni wọ́n ṣe é pé àkọlé tiwọn ní ìlú Àkúrẹ́ ẹ ti dákú bẹ̀rẹ̀ káwá dé ìlú Ìjẹ̀ṣà tá a tún lè pè ní Iléṣà bẹ́ẹ̀ ni ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ní Iléṣà wà kí là á pé àkọlé ọba tí ń jẹ ní Iléṣà àwọn làámọ̀ pè ní Ọwá Òbòkun Òbòkun rèmi Ìjẹ̀ṣà Òbòkun rèmi o àkọlé ọba tí wọ́n ní jẹ́ Ọwá ti Òbòkun àwọn Ìjẹ̀ṣà mọ́dù ọmọ apọ̀nàdà ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ là á pé àkọlé tiwọn náà ní Iléṣà ẹ tún jáwọ́ fún bẹ̀rẹ̀ ká tún dé ìlú Ìkẹ́rẹ́ Èkìtì lápẹ́ Èkìtì náà lọ́hùn-ún kí là á pé ọba tí ń jẹ ní ìlú Ìkẹ́rẹ́ ó là á pè ní Ògògà là á pé ọba tí ń jẹ ní ìlú Ìkẹ́rẹ́ ọmọ líyàn àná ọmọ olóṣùtà ọ̀rọ̀lẹ̀ bàbá òkè kòkè níbi kòkè tí dèrúbòkè lólè bàbá tiwọn ẹ̀rí èdè tí mo sọ ohun tó yẹ pé ọmọ Yorùbá ni mí ni mo lè fọwọ́ rẹ̀ sọ̀yẹ̀ ó sì dá mi lójú ìwọ náà ń kọ́ òun mo ṣe kalẹ̀ sójú ìwòran yín ẹ tún jáde ìlú Oǹdó ní ìpínlẹ̀ Oǹdó ẹ rí bá a ṣe ní ìpínlẹ̀ Oǹdó bẹ́ẹ̀ la tún ṣe ní ìlú tí tún jẹ́ Oǹdó nínú ìpínlẹ̀ Oǹdó kí wọ́n làkọ́lé ọba tí ń jẹ ní ìlú Oǹdó a mọ̀ pé ní Òṣèmọ̀wé mo gbọ́n tọ́ wí kì í ṣe pé o ò ṣe mọ̀wé ó mọ̀wé dáadáa ó sì orí rẹ̀ sì pé ṣámúṣámú bíi ìtàṣàmú ni àmọ́ a mọ̀ pé ní Òṣèmọ̀wé ti ìlú Oǹdó àwọn ọmọ Ẹkímògún Aréyìnjàjà Ògún Ọ̀jájá lámọ̀ pé yìnbọn ọ̀bàdàn ọ̀la bíbélẹ̀ ní gàgà wọn Oǹdó ọmọ amúlà méjì lójúṣe ẹ̀yẹ ẹ wò wọ́n débẹ̀ dáadáa lọ́jọ́ tí ń bá aṣorí kí gbogbo ìlú wọ̀nyí ẹ wá jáde ìlú kan tá a pè ní ìlú Ìjẹ̀bú ó gbajúgbajà náà nílẹ̀ Yorùbá kí lorúkọ ọba tí ń jẹ ní ìlú Ìjẹ̀bú bá a ṣe lè ní Ìjẹ̀bú tó pọ̀ dáadáa tó Ìjẹ̀bú Òkè Ìjẹ̀bú Ìsàlẹ̀ Ìjẹ̀bú Odò Ìjẹ̀bú pọ̀ dáadáa àmọ́ olórí aládé tí ń jẹ ní Ìjẹ̀bú là pè ní Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú ọmọ èrè ni wà ọmọ adóhunmádé ọmọ adóhunmóṣù ọ̀pádìyẹ jẹ́ ògògò mọ̀gà tí ń fìyẹ́ gòrò gòkè níbi tówó ti ń gbé so nílé bàbá tiwọn tá a bá tún wá fòta ní ká dé Rẹ́mọ tí ń bẹ láyé apá Ìjẹ̀bú náà wọn kò jìnnà síra àkọlé ọba tí ń jẹ ní Rẹ́mọ là ń pè ní Àkárìgbò tìlú Rẹ́mọ bẹ́ẹ̀ ni a ṣe ń pe àkọlé ọba tí ń jẹ ní ìlú Rẹ́mọ ẹ wá já fò bẹ̀rẹ̀ ká wá dé ìlú yìí ó tún gbajúgbajà ó tóbi dáadáa kódà a lè fọwọ́ rọ́ sẹ́yìn nílẹ̀ Yorùbá ìlú Ẹ̀gbá ni mo fẹ́ sọ nípa rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tá a pè ní ìlú Abẹ́òkúta níbi tó jẹ́ pé wọ́n ti fi òrùlé wọn tí wọ́n ti fi sí Abẹ́òkúta tó tóbi ràbàtà yìí tó gbà wọ́n nígbà òjò àti nígbà ẹ̀rùn ṣé rí nílùú Abẹ́òkúta ìlú pín sóríṣiríṣi kódà ọba 5 ní jẹ ní Ẹ̀gbá Àláké tá a pè ní ìlú Abẹ́òkúta Olúbàrà ọba ní Ọ̀ṣìnlẹ̀ ọba ní Ìbàrà ọba ní Gbàgùrà ọba náà ní í ṣe àmọ́ ṣé wá rí bí n bá pe ìkarùn tó jẹ́ olórí aládé ní ìlú Abẹ́òkúta òun là á pè ní Aláké ti Ẹ̀gbá Aláké gọgọgọ ni olórí aládé tí ń bẹ ní ìlú Ẹ̀gbá nítorí náà bá pe olórí aládé tí ń bẹ ní ìlú Abẹ́òkúta ọba Aláké là á pè gẹ́gẹ́ bí olórí aládé àmọ́ kí wọ́n gẹ́gẹ́ bí Ẹ̀gbámọlísàbí ọmọ agbòǹgbò àkàlà òṣìlẹ̀kùn palẹ̀kùndé àrídìí ògo lójú ogun màjòmájò ni wọ́n ti jógbẹrú tí kì í jógbẹ ẹ̀kọ́ wọ́n ní ẹrú ní sinmi nílé bàbá tí wọ́n ẹ̀kọ́ kì í sí ènìyàn mo mọ̀ pé orí yín ti ń wú bí mo ṣe ń kí yín nítorí pé ọmọ Yorùbá ni wá ní bọ́ọ̀ bá ní fọwọ́ òsì ju ilé bàbá tirẹ̀ bọ́ ọba gbórúkọ ọba rẹ̀ àbí bó o bá gbọ́ bí mo ṣe kì wọ́n gan ó yẹ kó rí rẹ̀ ọmọ owó kínú rẹ̀ ọmọ dádùn ni torí àṣà Yorùbá ó rẹwà ó wuyì dáadáa òun ni mo ṣe sọ wípé gbogbo wa pátápátá la gbọ́dọ̀ lè fọwọ́ sọ̀yà tá a gbọ́dọ̀ lè tákà gẹ́gẹ́ bí ọmọ kóòtù ojíire tòótọ́ o òun lẹ ṣe gbọ́dọ̀ gbàdúrà wípé k'Elédùmarè ó túbọ̀ jẹ́ ọmọ orí mi pẹ́pẹ́pẹ́ kí wọ́n dé bẹ́yìn náà ẹja ló ní bó àbẹ̀kẹ́ kí n túbọ̀ mọ́ dé bá yín dáadáa ká lè túbọ̀ jọ ọmọ kọ́ nípa adùn àti oyin tí ń bẹ nínú àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni mí lórúkọ ètò ẹja ló ní bó àbẹ̀kẹ́ ló sì mú wá sí ojú ìwòran yín kẹ́ dúró sí wa kẹ́ má fi wá sílẹ̀ o lórí ìkànnì yìí náà ni ká ríra pẹ́pẹ́pẹ́.